Ẹ̀nlẹ́ gbogbo ilé, èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, Títílọpé ló ń sọ̀rọ̀. Ṣàlàáfíà lẹ́wà, ṣojú ọjọ́ ń lọ, ṣeṣẹ́ lọ dáadáa. Àwọn Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní kí a fi gègé gúnra ẹni wò kí a tó fi gún ọmọ yẹ. Kí ni ìtumọ̀ òwe tí mo pa yìí? Òun náà ni wípé tí a bá fẹ́ ṣe ohunkóhun kí a fi ṣírò ara wa wò. Kí a wò ó dáadáa wípé ohun yìí tí a bá ṣe fún mi ṣé mo lè gbà á? Ohun yìí tí a bá fi lọ̀ mí ṣé inú mi á dùn sí i? Ẹlòmíì á hùwà bí ẹni pé kò sẹ́ni tó lè mú òun sí i. Bí ọba ayé tí kò bá lè mú ẹ sí, ọba ọ̀run wà tí ó lè mú ẹ sí. Ẹlòmíì á ṣe ohun kò ní rò ní ẹ̀ẹ̀mejì wípé ohun tí mo fẹ́ ṣe fún ọmọlàkejì mi yìí ṣé ó dára, ṣé ó máa tẹ́ wọn lọ́rùn, ṣé inú wọn máa dùn sí i. Nítorí ìdí èyí, ìwọ ọ̀rẹ́ mi, mo fẹ́ gbà ẹ́ nímọ̀ràn pàtàkì. Kí o tó ṣe ohunkóhun, rò ní ẹ̀ẹ̀mejì. Tó bá ṣeé ṣe, rò ní ẹ̀ẹ̀mẹ́ta. Wípé tí a bá ṣe fún ẹ, ṣé inú ẹ máa dùn sí? Wípé ṣé o lè gba irú ẹ̀? Nígbà tí o bá ro eléyìí tí o ro àròjinlẹ̀ dáadáa, eléyìí máa jẹ́ kí o mọ irú ìwà tí ó yẹ kí o máa wù ní ìgbà dé ìgbà. Eléyìí máa jẹ́ kí o mọ irú ìwà tí ó yẹ kó máa wù fún ọmọlàkejì. Nítorí wípé ohun téèyàn ò bá lè gbà kò dára kéèyàn ṣe sí ọmọlàkejì ẹ. Eléyìí ni ìmọ̀ràn tí mo fẹ́ gba ẹ̀yin ará mi, wípé do unto others what you want them to do to you. Mo nífẹ̀ẹ́ yín o. Ẹ má gbàgbé láti tẹ̀lé mi ní Facebook kí ẹ share fídíò mi. Ó dìgbà, a ó ní pàdé ayọ̀.